If you have a website, then you need Ahrefs Webmaster Tools. Májàsọ́lá ṣe nǹkan, Májàsọ́lá ṣe nǹkan, ẹni òdùn mọ́ kó forí sọlẹ̀, Májàsọ́lá ṣe nǹkan. Gbogbo ayé lọ́mọ tó ń bomi má balẹ̀, omi ànípa òjò ń balẹ̀ tá sàràsà. Tẹ́kù ni ó ń gbọ́ kó sọ fún tó kó pé Májàsọ́lá lè kàn lọ́dún. Àdágbà ń kọ́rọ̀ fóbẹ̀ o, kakọ̀ ó sọ fábo. Àbí àkàlẹ́ àkàsán gbogbo apáta àkú ìrọ̀lẹ́ àkú ìyálẹ̀ta níbi tí gbogbo wa gbé ti ń gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Happy birthday to our father, our hero, bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Sọ́lá ń kí gbogbo ayé mọ̀ pé irúnmọ̀lẹ̀ ládé o, àlùjọ náà yàn tẹ́lẹ̀ dùn mọ̀rẹ̀ dáhùn àṣàyè. Bọ́ọ̀lù ti fẹ́ kí mọ́jà sọlẹ̀ jẹ́ ń gbọ́ná. Àdìsá! Akọni náà ń perí. Àdìsá pọ̀yálé, kò rẹ́ni bá jà, ó wò gírí kọ̀rọ̀, ó fò gírí mọ́ra. Àdìsá ọ̀gọ̀ tó lè lánàá rẹ̀ dáná sunlé. Ó dáná sunlé tán, ó tún lọ rẹ̀ dúró nílòrò pẹ̀lú ẹ̀tù ọ̀tá àtìbọn. Báni ó bá dàrẹ̀ lójú, kó yọjú, kó wá gbọ́ta sára. Ọkùnrin bí òkìtì ọ̀gán, yàgbó yájú. Yorùbá ló láṣà, Yorùbá ló níṣe, ẹ máa wòran. Kí ló fẹ́ ká sọ nípa tìẹ lọ́jọ́ ọ̀la? Àtúwọ̀n ká níbi tí wọ́n gbé dáná rán. Àsìkò tó yìí ń lò gbà lọ́wọ́ yìí ń jẹ́ aráyé ń fẹnu re pèdè tiẹ̀ lọ́wọ́ yìí. Ọmọ ọ̀sán méje, ọ̀sán àkọ́kọ́ ló fi ń jagun. Yorùbá ni wá àwa lórí kìyàwá kì í ṣàtọ̀hún rìn wá. Àdìsá ìwọ ni lọ́sọ̀mọ́dì gbàbọ́ lọ́wọ́ òjò ọ̀tá fàgbáyì. Àríwọ̀n má sá, abáwọn rò mọ́ jẹ́ẹ̀bi. Ó tó bàbá nílé, ó tó bàbá lójú ogun. Àdìsá. Happy birthday to Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹni là ń gbé gẹ́gẹ́, ẹ bá ń ka Àdìsá. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ìwọ́wọ́ bàbá Dámilọ́lá. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Bàbá Bísọ́lá o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Akọni Oòduà. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ọkọ Fúlàní o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ẹ̀dàkùn ẹ bá ń kàdìsá o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ẹ bá ń kàdìsá o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ó lè kàn lọ́dún o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ọmọ Adéyẹmọ. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ọkọ Rọ́pò o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ọkọ Tóyọ̀sí o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Bàbá Yọ̀mídé. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ẹ bá ń kàdìsá o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Ayé ẹ bá ń kàdìsá o. Òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Àbí bẹ́ẹ̀ ni òòṣà ẹni là ń gbé gẹ́gẹ́. Sunday Chief Adéyẹmọ Ìgbòho Òòṣà, happy birthday to you. Ìgbà ọdún kan ni. Òṣì tó ojú tó ń pọ́n ṣe àpọ́kúkọ́, òṣì tó ń ta ṣe àtàlà ni. Òye láṣẹ Èdùmàrè. Wọ́n kí Adélé. Májàsọ́lá máa ń wọ̀ ẹ̀nu ní irúnmọ̀lẹ̀ láti lérí ti ìkàrà lùjọ́ lóbẹ̀ tí gbogbo Fúlàní sá fún. Bẹ́ẹ̀ ni
Rìkísí rẹ̀ ló pa wọ́n pọ̀ wọn dọ̀rẹ́. bẹ́ẹ̀ ni Àbòsí ọmọ àdé ẹ̀mọ́ ni wọ́n fẹ́ ṣe lọ́ba dọ̀mọ̀ ìyá pàpà. gbogbo ẹ̀yin tẹ́ ń dìtẹ̀ ilẹ̀ ọmọ Oòduà tẹ́ ń dìtẹ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ máa ronú wọ̀kẹ́ tó hùwà kí là ó sọ nípa tìyẹ wípé o ṣe. Irun malẹ̀ máa ń wo ẹ̀nu mi wó lè lé bàbá tó jọ ọlọ́mọ. bẹ́ẹ̀ ni Aládìsájú bàbá wọn lọ o. ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ Ikú owó o bàbá dá mi lọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ o ọjà sọ́lá. Tójú bàbá wọn lọ o. ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ikú owó o bàbá dá mi lọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ Akọni Oòduà fún gbogbo Yorùbá o. ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ Ikú owó o. bàbá dá mi lọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ Ẹni apètèpèrò ká sọwọ́ rẹ̀ délẹ̀. ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ikú owó o bàbá dá mi lọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ Ọjà sọ́lá. Ìpele ló pele o. ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ikú owó o bàbá dá mi lọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ Yorùbá nation now ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ọ̀rọ̀ ẹ̀gàn kọ́ ikú owó o bàbá dá mi lọ́lá o ọ̀rọ̀ ẹ̀gàn kọ́. Ọ̀rọ̀ yìí ti wá kọjá inú ó ti wá kọjá èrè ọ̀rọ̀ ẹ̀gàn. ó ti kọjá eré ó ti kúrò ní wàsà èyí tá à ń sọ yìí ò kì í ṣeré mọ́ Yorùbá nation now ni. Ó di ìkàrà afágùgbò tí ló di ìkàrà ọmọdé ẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni oríkì àwọn akọni ló ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ Yorùbá lóríkì àwa lórírun ọmọ aládé ni wá. Ìtùpá kúrẹ́ ní ọjà mẹ́rin tó gbúyọ́ tó kó tọmọ láyé. Lọ́jà sọ́lá èlùbọ́ ńlá fún ní ọjà mẹ́mọ̀lá gidi. Bí ìpòlú kí ni ọjà máa ń jáde ó tọ́ láyé. bẹ́ẹ̀ ni àwọn ọmọ àlè ilẹ̀ Yorùbá alájẹgúdújẹrá àwọn àjá alájẹ ìwẹ̀yìn àwọn tí wọn ò fẹ́ kọ́mọlàkejì ó ní àwọn ni òjì àmọ́mọ́ ọkọ nílẹ̀ Yorùbá. Ọmọ àlèyàn já tètè mọ́ pẹ́ni tó gbádùn jù táwọn lọ́lọ́mọ ọkọ ibi dùn ní. bẹ́ẹ̀ ni ọ̀dàlẹ̀ ní gbogbo àwọn tó ń gbẹ̀bọ̀dè fáwọn Fúlàní. Sami Japan wọ́n gbẹ̀bọ̀dè fọ́mọ Yorùbá lọ́dọ̀ Fúlàní torí àjẹ ìwẹ̀yìn. Japan ọmọ ẹ̀gbọ́n ọmọ nígbà bí ọmọ agbègbè àkàrà ló fowó dúró ránṣẹ́ lónìí wá bọ̀ ṣeré ọdún. Happy birthday to you happy birthday to you Chief Adéyẹmọ Sunday Ìgbòho òòṣà. Yóò padà rí bí ó ṣe ń fẹ́ o. yóò padà rí bí ó ṣe ń fẹ́. yóò padà rí bí a ṣe ń fẹ́ o yóò padà rí bí a ṣe ń fẹ́. Èyí òun kan wí. èyí yóò kàn wí yóò padà rí bí a ṣe ń fẹ́. yóò padà rí bí a ṣe ń fẹ́. èyí yóò kàn wí èyí yóò kàn wí o yóò padà rí bá a ṣe ń fẹ́. Gbogbo tó ń bá dáwọ́lé yóò padà rí nǹkan ṣe fẹ́ lọ́dún. bẹ́ẹ̀ ni gbígbín bá tẹnumọ́gi ó máa ń gùn ní Yorùbá nation now ni no going back. Sami Japan ló bẹ̀ mí ní sẹ́ńtò ní máa ń fi tàtàtàtà kí máa wí o. ẹ ṣe adúpẹ́jàre gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ jẹ́wọ́ ọmọ kọ a ó gbalẹ̀ Yorùbá láyọ̀ àtàlàfíà. Happy birthday to you Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà igba ọdún kan ni. bẹ́ẹ̀ ni ò ní fojú sunkún lórí aya lórí ọmọ lórí ìdílé ẹ̀ pátápátá ò ní fojú sunkún. Ẹ̀jẹ̀ èèyàn ní bàbá rẹ̀ fi mú kọ́ dájí. eléyìí tó ṣẹlẹ̀ yìí àmì wò lásán ni Elédùmarè fẹ́ ká mọ̀ wípé àsìkò ti tó ta ó gbára wa sílẹ̀ ni. Mọ́jà sọ́lá máa ń wo ẹnu mi. Wọ́n lè lé bàbá rẹ̀ níbi àgbẹ̀ bí ọlọ́mọ. Ọmọ ògbó ọmọ rẹ̀ nílé ọmọ alágbàdo dé nílé ọmọ ta pẹ́tẹ́ wọ́n mi ọmọ gègèlè wodò sọ̀yà. àbí kí lẹ̀yin fẹ́ kàn sọ nípa tiyín? kí ni tẹ́ ẹ fẹ́ kàn sọ nípa tiyín? Yorùbá nation now no going back. wọ́n tún ti kóra wọn dé wọ́n ti ń bọ̀ o. àwọn olè àwọn jẹgúdújẹrá èyí tí wọ́n tà fún wa ní ọjọ́ sí. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo àwọn tí à ń wí wọ̀nyí àwọn ni wọ́n ta Boko Haram fún wa níjọ́ sí. the same story tí wọ́n sọ nígbà náà òun náà tún mú padà bọ̀ nísìn. wọn ò ní ìtàn méjì tán máa pa fún yín ju wípé we will give you light, we will work for you, we will fix your road, we will make sure that education come back, we will make sure that your health facility is available for you. Irọ́ ni o,
ẹ má gbọ́n tí wọ́n ń sọ wọ́n tún ti dé àwọn olè. ọmọ òkú bẹ̀rẹ̀ lọ májà ìsọlá ẹ ṣe bímọ méjì nípò onílé bàbá tó bí ọlọ́mọ ẹ ṣe òní bímọ méjì nípò bẹ́ẹ̀ sì ń bá bímọ méjì nípò onílé bàbá tó bí ọlọ́mọ ẹ ó fi kan bọ́ kó sí ẹ mú kan yókù mọ́ sàyà ẹ mú yàrá tí ọlọ́rọ̀ gbọ́sẹ̀ lóhùn lẹ́yìn ìṣẹ́ wálé ìwọ ni wàrà mọ̀jọ́ ọmọ nílẹ̀ ọ̀la ló máa wà ń jẹjì wòyí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ wọn láwọn níbo mi kò sí mo nílé bàbá tó bí ọ. ẹnì kan wá koríkì fúlàní kó sọbi tán ti jáde wá fún wa. àtọ́jú kò fírí lọ́jọ́ ńjọ́sí máa yà sọ́la gbogbo wọn ni wọ́n sáré bòmí kò sí mu gbogbo wọn ni wọ́n sáré bòmí sẹ̀yàwó. gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọra yín dẹlú ẹrú fúlàní pátápátá ẹ ó padà tẹ̀lé wọn lọ́gbẹ̀yìn àbí kán ṣe kú pa yín ni. ọmọ ẹni tí ọlọ́gbọ́n lórí lọ́jọ́ ńjọ́sí wọn lájẹ́jì báyìí múlẹ̀ nígbò àkàdégbà tí wọ́n múnú sọ́ngbà tí wọ́n mú kún mi ṣe mọ̀ra àwọn àgbààgbà májà ìsọlá lọ́wọ́ yẹ́mi wípé àjèjì tó bá. Adéọlá Tìjání ẹ ṣeun mo rí yín níbẹ̀ ẹ dúró re ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi kí Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣàpé happy birthday mo fẹ́ máa rí ọwọ́ yín ẹ máa tẹ̀ ẹ máa pín ètò yẹn ẹ máa share happy birthday Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà. Yorùbá Nation now. ọmọ aládé ni wá àwa lóríkì alórìnrùn adẹ̀ ní ìṣe àní àṣà nílẹ̀ wa. Ìgbòho máa ẹsẹ̀ mẹ́rin lọ máa bẹ̀rẹ̀ mẹ́ta òǹdí ayé lọ́jọ́ òǹjọ́sí. ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan yòókù ní gbogbo aráyé wá fi ránṣọ́ kiri. gbogbo èèyàn tó bá ń bá ọ̀dẹ́ wo ọba rẹ̀ tó bá fẹ́ mojú rí ọ̀bẹ yóò béèrè kú ọba ni. ẹ ṣe ìyàwó Adéọlá Tìjání àní ẹ má bá mi tẹ̀ pé happy birthday Chief Sunday Ìgbòho ẹ má bá wa share ẹ má share ẹ tẹ love and like ẹ dẹ̀ bá wa subscribe. kábíyèsí ọba igun ojúlá kọ́kọ́ mọ́ yà sọ. Happy birthday to you Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà ìgbà ọdún kan ni. tó bí aró ọbọ̀rọ̀ pọ̀tọ̀ nínú nìkejì. bẹ́ẹ̀ ni. tóyin lórí Ajíbóyè ní tóyin lórí ọba tẹ̀lá pípa òfin ọ̀nkọ̀jà ló kọ́ ọmọ yọ wá donílẹ̀ nígbò òyìnbó ẹjí sójú bọ́ lọ́jọ́ bó òyìnbó ní kò sọ bó òfin ọ̀nkọ̀jà. májà sálá ìran bàbá rí ọ̀báráyé fọwọ́ tì í láyé. ó ṣe wọ̀ àwa kì í ò ní báráyé fọwọ́ tì í torí pé oríkì ìdílé orúkọ ilé bàbá ọmọ a máa ro ọmọ ni. Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣà orúkì ìdílé bàbá ẹ̀ yóò máa rò ọ́. àmọ́ olómi ní kò. àlójú tó ń pọ́n ṣe àpọ́kúkọ́ òṣèṣì tó ń ta iṣẹ́ àtàlà ni ó yé dandan láṣẹ Èdùmàrè. Àdìsá títí ń gbére lọ́lá odò títorí sòsì odò a sì máa ń pamẹ́rẹ́ ìfarayé mu omi odò sì máa ń gbẹrẹgẹ jíjẹ bí ọlá Ajíbọ̀rọ̀. Ajíbọ̀rọ̀ mọ ọdún àgbà tani ọmọ pé tá a bá ṣẹlú ní ìlú rọjú bá a bá dúró lórí òdodo láyé yẹ nínú òdodo ìwà ní gbogbo ayé fi màmá yà sọ́lá gbogbo ayé ló ti mọ bẹ́ẹ̀. mo lọ́mọ aláṣà ni wá ọmọ oníṣe ni wá àwa lórírun adẹ̀ nílẹ̀ bàbá torí náà gbogbo ẹ̀yin yúùtù wa ẹ̀yin ni mo fẹ́ bá sọ̀rọ̀ ní wákàtí yìí ẹ rántí wípé ní 2014 àwọn ará abíyì tí wọ́n gbé àwọn ará òkè ọya wá tán wá ta ọjà bàṣà irọ́ ọjà òkùnkùn tí wọ́n gbé wá tà fún wa ní ọjọ́ sí tó di wàhálà dọdẹ sí wa nígbà lásìkò yìí àwọn náà ni wọ́n tún jáde yìí o ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan ẹ jọ̀ọ́ àwa ọmọ Yorùbá ṣé àṣàsí Fúlàní náà ló ràn wá débẹ̀ ni tá a fi ṣe làákàyè ká sọyè ká sọnú ká máa rántí ọjọ́ wípé ihun yìí tó ti ṣẹlẹ̀ látẹ̀yìnwá ǹjọ́ yẹ kí ikú tó pa ẹlẹ́dìyẹ kó tún padà wá pa eléwúrẹ́ torí kò yé mi ikú tó pẹlẹ́dìyẹ ṣó yẹ kó padà wá pa eléwúrẹ́ torí ẹ̀ ni mo ṣe ń sọ nísìn wípé ẹ jẹ́ ká sọnú ká sọyè àbí ṣé àṣàsí Fúlàní náà ló ràn wá débẹ̀ tó jẹ́ wípé bí wọ́n ṣe kó wa lẹ́rú lórílẹ̀‐èdè wa tán fìyà jẹ wá tán fi ebi pa wá torí kó lè dàsìkò òbò kán lè kó àǹkárá kó 5,000 jáde pẹ̀lú ìrẹsì láti máa sọ wípé kẹtún dìbò fún àwọn òun ló yẹ kẹtún dìde lásìkò ìkẹlẹ́ ń gbárùkù tiwọn mo fẹ́ kẹ́ rò ó wò dáadáa àwọn olè ọjọ́ sí àwọn náà ni wọ́n tún dé yìí o àwọn jàgùdà ọjọ́ sí àwọn ni wọ́n tún dé yìí
mo fẹ́ kẹ́ rò wò dáadáa ṣé ká wà nínú ìlú Nàìjíríà ìlú Nàìjíríà ìlú burúkú tó ń jírí ìyà ká wà níbẹ̀ káwọn Fúlàní tún máa pa àwọn ọmọ wa máa rèpù àwọn ìyá wa tó jẹ́ wípé kò sí ibi tí wọ́n máa tì wọ́n mọ́ kò sí kóòtù tí wọ́n máa gbé wọn lọ tó dẹ̀ jẹ́ wípé kò sí bá ṣe lè ṣòfin wípé kán má dé orí ilẹ̀ wa mọ́ àbí kí a gba ilẹ̀ Yorùbá tiwa ká ní òfin tó máa dáàbò bò wá débi tí wọn ò ní wọ ìlú wa wá pààyàn mọ́ tí security á wà tí ààbò á wà tí iṣẹ́ á wà tí ọ̀nà àti máa gbé nígbé ìrọ̀rùn tí gbogbo nǹkan á máa lọ déédéé bó ṣe yẹ kó lọ ṣé òun ló yẹ ká mú pọ̀ ní àbí kí àwọn olè yìí kán tún padà kán máa wá jẹ wá bí ẹni jẹṣu kán máa padà láti máa fìyà jẹ wá lórílẹ̀-èdè wa kán tún máa kó ọrọ̀ ajé wa kán máa kó lọ sí ìlú wọn láti fi túlù wọn ṣe mo fẹ́ ká rò dáadáa mo fẹ́ ká rò dáadáa àwa níṣe àní àṣà tó o bá fẹ́ mọ̀ pé ọmọ Yorùbá ni ọ́ tẹ́tí kó máa gbọ́ tẹ́tí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó máa wòran ẹ wò ó èyí tá a wá kí wa fún láṣálẹ́ yìí torí birthday bàbá wa Chief Adéyẹmọ Sunday Ìgbòho Òòṣà òun la gbé wá láṣálẹ́ yìí ṣùgbọ́n níwọ̀nba péréte tá ó fi ṣe náà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Ọgbọ́n Inú TV àtúngbé e dé lálẹ́ yìí wípé ọgbọ́n inú òun lóníyè máa ń lò ṣé ó yẹ kí a tún jẹ́ káwọn ará bíi kí wọ́n tún wá kó wa lẹ́rú lórílẹ̀-èdè bàbá wa ṣó yẹ ká jẹ́ kán tún bẹ̀rẹ̀ sí máa wá fi ọ̀bẹ ẹ̀yìn jẹ wá ń ṣu àwọn politician wa nílẹ̀ Yorùbá àwọn náà ń fìyà jẹ wá o àwọn náà ń fìyà jẹ wá àwọn tí wọ́n jẹ́ àwọn ọba nílẹ̀ Yorùbá àwọn náà ń fìyà jẹ wá ẹ wò mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé àṣà àti ṣe àwa la ní nílẹ̀ Yorùbá ẹ máa bá mi bọ̀ lórí ètò ẹ gbádùn mi torí wípé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kò sí ohun tí a lè fi wé Yorùbá. Lónìí kọ́ńbó wàhálà làṣà wa ìmúlò ní kọ́ńbó ẹ wò aláwàlà làṣà àwàlà nílùú àwàlà làṣà wa ìmúlò ní kọ́ńbó àgbọ̀nsalẹ̀ báyìí òun ló ní họ́wùhọ́wù Yorùbá ló làṣà. Lónìí kọ́ńbó lónìí họ́wùhọ́wù ìmú lónìí kọ́ńbó. ẹ wò ó kẹ́ lè mọ̀ wípé ìṣe àtàṣà ilẹ̀ Yorùbá kò sóhun tá a lè fi wé kò sóhun tá a lè fi wé torí náà ẹ̀yin èèyàn ẹ ju gbogbo èyí tí à ń bá bọ̀ látẹ̀yìn ẹ jẹ́ a jù sílẹ̀ ẹ jẹ́ ká mú omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nation òun ló yẹ ká mú gbọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí kò sí ohun tó jọ Nàìjíríà mọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́. àwa ni wá Ọlọ́run ọba ò Yorùbá àwa la ni wá. Àbí àwálá ni wa. Ṣé ń gbọ́? Yorùbá.
ẹ má jẹ́ wọn sọrú dẹrú sọwá dẹrú lórílẹ̀‐èdè wa. Yorùbá ẹ wò Yorùbá nation ló lè ṣe o Yorùbá nation ló lè ṣe kò sí nǹkan míì tó lè ṣe àfi Yorùbá nation. dedicate gbogbo ètò yìí fún Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọ aládìkún ọmọ ládé ládéládé adé aládìkún òun la gbà la fún Aláàfin of Ọ̀yọ́. kápá ló fọmọ lálẹ́ kan lérò òun ṣọgbọ́n. àwa lálá ṣáwá. mo ní ká kọ́mọ lédè tó yanrantí kan máa fojú fojú. àwa la nà ṣáwá àwa la ní ṣe wá àwa la lè lé wá. tọ́jú ọkọ kó tọ́jú ọmọ. àwa la ní ìmọ́tótó ilé. ìmọ́tótó ọba o. àwa la ní wá wà. ká mú ìṣesí wá sí ìrántí ká ṣàwà máa parọ́. àwa la ní ṣe wá. ká ṣàwà lárugẹ. ká gbé ìwà wa lárugẹ. Kágbé lárugẹ. Kágbé lárugẹ. Kágbé ọ̀nìrìnsà lóní kágbé lárugẹ. Kágbé lárugẹ. Káfílẹ̀kẹ̀ sọ̀rọ̀ sí bèbè kan ṣàfihàn lóde. àwa la là ṣe wá. Àwa la ní ọmọdé kiri àgbà fín, àgbà kiri ọmọdé jẹ. àwa la ní ìwà. ìwà wa ni àwa kọ́mọdé má rí àgbà fi ìwà Yorùbá ni. Nínú ìhà kan. kágbà náà má ṣeré ọmọdé jẹ nítorí pé ọmọdé ń bọ̀ wá dàgbà tó bá dọ̀la. Ká tún fẹ́ mú ògùrọ̀ gbà fẹ́ o. ẹ̀yin àgbààgbà ẹ rántí wípé ẹ̀yin ló ń dàkúkọ. Nílé lóko lẹ́yìn. èyí tá ẹ bá ṣe lónìí òun la ó fi sọ̀rọ̀ yín tó bá dọ̀la. ìwà wo ni wọ́n ń hù lọ́wọ́lọ́wọ́ ṣó ń dalẹ̀ ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ ni ronú wò. àwa lárugẹ àgbẹ̀ ìwà wa lárugẹ.
bàbá mi Túndé Àyàndòṣù mo rí ọ̀nbẹ̀ òdúró rẹ̀ bàbá àdínì mi tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ olóyè tuntun pàtàkì Túndé Àyàndòṣù ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lòun náà ẹ máa bá wa ká lọ. ẹ bá mi tẹ love and like ẹ bá mi share ẹ kẹ́ máa bá mi kí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà pé happy birthday to him ìgbà ọdún kan ni òṣì tó ń táwọ́ ọmọ àtàlà ní ojú tó ń pọ́n ṣe àpọ́kúkọ́ bẹ́ẹ̀ ni yóò padà yé dandan láṣẹ Èdùmàrè. a ó jọ délẹ̀ Oòduà yìí ni a ó jọ gba Yorùbá nation ní láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tẹ́ ń dalẹ̀ ilẹ̀ Yorùbá mo fẹ́ ká ronú wò kí ló fẹ́ ká sọ nípa tiẹ̀. Afẹ́kẹ́ ìrántí wípé àwọn olè ọjọ́ sí àwọn ni wọ́n tún dé yìí o 2023 irọ́ tí wọ́n tà níjọ́ sí ni wọ́n tún gbé wá ni wọ́n wá tà fún yín yìí ṣé 2023 nìwọ náà tún fẹ́ rà o máa gba àǹkárá tí wọ́n ti wọ́n nǹkan sí tí wọ́n ti ṣe ètùtù lé lórí owó tí wọ́n ti wọ́n nǹkan sí tí wọ́n ti fi kó kádàrá ẹ̀yìn tí wọ́n fẹ́ ha fún kẹ́ ẹ tún dìbò fún wọn ẹ tún wá jẹ̀yà ọdún mẹ́rin míì lówó tẹ́ ẹ̀ nílé ná pé oṣù kan ẹ ronú wò wọ́n tún ti dé o olè ọjọ́ sí tí wọ́n ta àwọn ará òkè ọya fún yín tán gbé Boko Haram lé yín lórí àwọn olè náà ni wọ́n tún dé yìí ẹ rántí dáadáa Alhaji Rasaq Àró Adégòkè mo rí yín bẹ́ẹ̀ dúró lé ẹ ṣé mo dúpẹ́ ẹ máa bá mi kí Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé happy birthday to him ìgbà ọdún kan ni ẹ láṣẹ Òdùmarè yóò bọ́ níbẹ̀ àwọn tí wọ́n rò wípé ó ti tán wọn ò mọ̀ wípé bí Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ ọ̀nà ara ni gẹ́gẹ́ bí orin àwọn ẹlẹ́sìn wa tí wọ́n sọ wípé ọ̀nà tọlọ́run gbà ṣòro láti ṣe iṣẹ́ rẹ̀ ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí èdè ni aláìgbàgbọ́ wọn yóò ṣìnà wọn kọ́ṣẹ́ Olúwa ṣùgbọ́n àwa tó gbólúwa gbọ́ a kì í òpòfò láyé wọ́n kọ iṣẹ́ Olúwa táwọn kọ sílẹ̀ òun ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbé yìí òun ló wá ń ṣe ló dọ̀tá lọ́wọ́ wọn yìí náà sọ di ọ̀tá náà fẹ́ pa sí yìí ṣùgbọ́n ẹni tí ó bá ti ń ṣiṣẹ́ Olúwa tó ti gbéṣẹ́ Olúwa dání kò ní pòfo láéláé eléyìí tó wà nínú ẹ̀ yóò bọ̀ dandan láṣẹ Èdùmàrè a ó jọ wọ ilẹ̀ Oòduà yẹn ni a ó jọ gba ilẹ̀ òmìnira yìí ni láṣẹ Èdùmàrè ẹ̀yin èèyàn ẹ máa bá mi tẹ love and like kẹ́dẹ̀ bá mi share ètò yìí kó káàkiri jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àwa Yorùbá tó a ò ní rí jù báyìí lọ ní àṣálẹ́ yìí nítorí pé ti Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà la wá kí wípé wọ́n kú àṣeyẹ àjọ̀dún ọjọ́ ìbí ìgbà ọdún kan ni a ò ní pẹ́ a ó máa fi ṣe lọ ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ wípé bá a fẹ́ bá a kọ̀ a ó débi tí a fẹ́ dé Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà yóò jáde níbi tó wà yẹn dandan àníṣe ilẹ̀ Oòduà yìí a ó jọ débẹ̀ ni tígbín bá ti ń tẹnu mọ́gi ó máa ń gùn ni a ó jọ délẹ̀ Oòduà yìí ni láṣẹ Èdùmàrè ẹ̀yin ènìyàn ẹ má gbàgbé wípé àwọn olè ọjọ́ sí àwọn náà ni wọ́n tún dé yìí o àwọn jàgùdà ọjọ́ sí tí wọ́n ta irọ́ fún yín tán fi lògbà fọ́dún mẹ́jọ tán wá di ẹni tó ń pa wá tán sọ wá di aláìmọ̀ ṣe mọ́ yìí àwọn ni wọ́n tún dé yìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé tásìkò bá tó tẹ́gùn bá débi hùn àsìkò tó tẹ́gùn débi àti yọ ni àsìkò tó báyìí tó yẹ ká gbara wálẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi apanijayé àwọn alọ́kólóhun kígbe àwọn olè gbogbo owó tí wọ́n ń kó nílẹ̀ wa wọ́n wá ń kó sókè òkun wọ́n ń kó owó yẹn sókè òkun lówó tó jẹ́ pé tí mi bá kú nínú wọn kò ní rí ná mọ́ láṣẹ Èdùmàrè àwọn ọmọ tí ẹ̀ ń fi owó wọ̀nyẹn tọ́ gbogbo bá ń jẹ́ tọlọ́hun tó bá jẹ́ pé ẹ̀ ń pa àwọn kan lẹ́kún ní Nàìjíríà lẹ̀ fi ń kó owó wọn owó tó yẹ káwọn ọmọ ìlú kan fi jẹ́ èèyàn lẹ́yìn wá kó lẹ́lẹ́ fi ń tọ́jú àwọn ọmọ yín àwọn ọmọ náà láṣẹ Èdùmàrè ìdájọ́ Ọlọ́run yóò sọ̀kalẹ̀ sórí wọn torí èèyàn ò lè tajà ìpẹ̀ kó má gbowó òkúta
ṣùgbọ́n mò ń bọ̀ wá Ọlọ́run kò yá lógún ọdún ìyẹn la ṣe ń kìlọ̀ wípé kẹ́yìn èèyàn wa ẹ ṣọ́ra wọ́n tún ti dé o àwọn olè ọjọ́ sí wọ́n tún ti dé o àwọn olè ọjọ́ sí wọ́n tún ti dé o ẹ ṣọ́ra àsìkò tó wà yìí tó yẹ ká gbara wálẹ̀ lọ́wọ́ wọn tẹ́ ẹ bá jẹ́ kán fi àǹkárá tó ti lọ ṣe ìrúbọ sí kán fi tàn yín jẹ pẹ̀lú ìrẹsì tí wọ́n ti da nǹkan sí kẹ́ bá jẹ́ kán fi tàn yín jẹ ẹbọ ni wọ́n ń ṣe gbogbo owó tí wọ́n ti kójọ síbì kan tán wọ́n nǹkan sí tán hálẹ̀ yín lọ́wọ́ láti máa fi gba kádàrá yín tẹ́ ẹ bá torí ẹ̀tẹ̀ tún tẹ̀lé wọn lásìkò yìí ẹ wò ó pọ̀mọ̀pọ̀mọ̀ ìyà òun lẹ ṣe tán tẹ́ fẹ́ jẹ tó bá ṣe wípé ká fi wé ti àwa tó wà ní òkè òkun ni ìyà ò jẹ wá ṣùgbọ́n àánú ẹ̀yin tẹ́ wà nílé ló ń ṣe wá ẹ má dìbò fún wọn tẹ́ ẹ bá dẹ̀ kọ̀ tẹ́lẹ̀ ẹ fẹ́ dìbò fún wọn ó kù yín ó kù ẹ̀yin àtẹlẹ́dàá yín ẹ rí tí ojú yín yóò rí ẹ máa bá wa ká lọ. àwa dáràn náà dá Sunday Igboho. lẹ́nu ọba Yorùbá ìjọ ẹnu Yorùbá ò lè jọ ẹ má fọ́ ọ̀tá lọ́rọ̀ sọ kọ́ má bàa gbàgbé ọbàjọ wa ẹ̀tàn náà fi gbàjẹ́ sí lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà pé wọ́n ṣù àtòrí tó bá dìgbà tó fẹ́ mú wa wọ́n sì gbàjẹ́ sí lọ́wọ́ wa ẹ ti ń sùn ẹ yé sùn ó yẹ ti máa sùn kọ́ má padà mú wa ní rògùn èṣù torí ogun ń bọ̀ o ẹ̀jẹ̀ ká múra ogun ń bọ̀ o ẹ̀jẹ̀ ká múra àṣẹ lẹ́wọ̀n bá nígbà ní lórí ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ní bàbá wa ẹ má lajú yìí sílẹ̀ kájòjì kó gba ilẹ̀ wa kán yẹ pa àwọn èèyàn èèyàn wa lójú yìí ẹ̀jẹ̀ bàbá padà sáyé ọba káṣẹ́gun lè padà sẹ́nu ọba olóṣèlú sábà máa gbàṣẹ ọba ṣe bí yẹn náà wọlé pé ìjọba tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré ẹ dúró déédéé kí tẹ́nàtì máa padà lé onílé iye Yorùbá ẹ ti ń sùn ẹ yé sùn kọ́ má ẹ ti máa sùn kọ́ má padà mú wa ní rògbò èṣù ogun ń bọ̀ o ẹ jẹ́ ká múra ogun ń bọ̀ o ẹ jẹ́ ká múra ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣáà nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kò tó pọ̀ yé òun gan máa mọ̀ ẹ jáwọ́ lápọn tí ó yọ ẹ̀jẹ̀ gbómi lákàánà ìgbọràn sàn jẹgbẹrúlú Yorùbá ló tó àlàkẹ́ ẹgbẹ́ dúdú kò sẹ́ni bọ́dí tó lè bínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má ṣe bínú yíyẹ ẹ̀rù yín ló bà Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yín ló bà ẹ̀ ń gbógun tì ẹ má gbógun ti ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣàmọ́ kò ń ṣòun ló yẹ kẹ́ gbógun tì ẹ̀rù yín tó bà ẹ̀rù yín tó bà Yorùbá máa gbọ́n ẹ̀rù yín tó bà Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọ́n o ká kúrò lóko ẹ̀rù ni ẹ̀yin ọba wa ẹ tètè dìde ẹ sọ̀rọ̀ ẹ fẹ́ ká kúrò lóko ẹrú kẹ́ ẹ lè máa jàjẹ́ bánu ọmọ tí kò lọ látòkè ọya wọn wá ń wa gbogbo nǹkan tó wà lórí ilẹ̀ wa ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró déédéé kí tẹ́nàtì máa padà lónílé ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ ó ń ṣọ̀rọ̀ Sunday Igboho ṣàdékan ìjà gbogbo wa ní. dáadáa olóṣèlú wà. ẹ má sọ Sunday Igboho ṣá ẹ má sọ di ọ̀tá yín. láwọn àdàkẹ́ ọ̀lẹ́wọ̀ṣà ẹ pè wọ́n bẹ́ẹ̀ ni ọba wa onípòkíà òfìpòkíà ló ń pè yín yẹn dìde ẹni wẹjúlẹ̀ rúbà ẹ sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba wa. àgàgà ọmọ tó ti ga orin láti bàbá mélòdì ẹgbẹ́ mi lákọ̀ọ́yìn ọba. bẹ́ẹ̀ ni àgàgà ọmọ tó ga. àbí kí ni nǹkan tá à ń sọ ni wípé ẹ̀yin yúùtù wa
mo fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn ọba wa wọ̀nyí tí wọ́n dákẹ́ tí wọn ò sọ̀rọ̀ wọ́n mọ ohun tí wọ́n ń ṣe tí wọ́n yé wọn. Tẹ́ ẹ bá rántí wípé ní ìgbà ayé àwọn bàbá wa nínú ìtàn bá àti bá àwọn ọba ilẹ̀ Yorùbá ló ta àwọn bàbá wa sóko ẹrú. Gbogbo òkè òkun tí a wà lónìí àwọn bàbá wa ni wọ́n tà sóko ẹrú nígbà náà. Àwọn ni wọ́n lò láti fi ṣe gbogbo underground táwọn wò káàkiri gbogbo ìlú jákèjádò àgbáyé wọ̀nyí. Ìmí ìkú sínú process yẹn. Àwọn ọba wọ̀nyí ló tà wọ́n sóko ẹrú ńgbà náà o. Ẹni tó fi tà wọ́n ńgbà náà ohun tí ò tó nǹkan ni. Ìmí ìtorí dígí lásán àwòrán gíláàsì lẹ́lòmí ìtorí ẹ̀ ta àwọn èèyàn abúlé ẹ̀ ló tà wọ́n sóko ẹrú. Ìmí nítorí ago ọwọ́ lásán ago ọrùn ọwọ́ irú ago ọwọ́ mi irú ago báyìí náà torí ẹ̀ náà kó àìmọye ẹlòmíì lè kó ẹrú bíi 40 sílẹ̀ torí ago báyìí lásán tí wọ́n torí ẹ̀ ta àwọn èèyàn wa sóko ẹrú. Àwọn ọba yìí náà ni òun náà ni wọ́n tún bá bọ̀ nísìn ṣùgbọ́n ẹ̀bẹ̀ là ń bẹ̀ wọ́n nísìn ẹ̀bẹ̀ là ń bẹ̀ ẹ̀yin ọba yìí torí àwọn Fúlàní kò sí ẹni tó ń bá wọn ṣe tó ń padà láti rí èrè náà jẹ. Bí wọn ò bá pa àbùkù náà máa fi kàn padà sẹ́yìn nígbà tásìkò bá tó. Ṣùgbọ́n kó má bàa wá rí bẹ́ẹ̀ la ṣe ń pariwo lásìkò ìpè ẹ̀yin ọba wa ẹ dìde. Torí náà ẹ̀yin yúùtù wa àwọn olè ọjọ́ sí àwọn náà tún dé yìí o. Àwọn olè ọjọ́ sí náà tún dé nọ́mbọ̀ wá ta 2023 fún yín yìí o. Àwọn ni wọ́n ń gbé olórin dìde náà ń gbé gbogbo àwọn èèyàn dìde fún propaganda yìí o. Tẹ́ ẹ bá tún lè wẹ̀ sí wọn lọ́wọ́ ìyà àìmọye ọdún kẹ́ ẹ tó lè bọ́nú ẹ̀. Tí Yorùbá nation yìí bá fi lè bọ́ pẹ́rẹ́ tó o bá gbọ́ tí Yorùbá bá sọ pé ó di ọdún kọrin kése kẹ́ ẹ tó tún jábọ́ kẹ́ ẹ tó bọ́ nínú ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ò ní jẹ́ ó rí bẹ́ẹ̀ torí pé àfẹ́ káwọn ọmọ wa kó wá jẹ ìyà lọ́jọ́ iwájú òun làwa ṣe ń dìde nísìn. Àsìkò yìí la máa bọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kò sí ohun tó lè yẹ. Àsìkò tí Yorùbá máa bọ́ òun la wà yìí. Torí náà a máa fi ṣàṣe àlọ lásìkò yìí. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà happy birthday to you. Ìgbà ọdún kan ni láṣẹ Ìdùmarè ẹ ó ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀mí yín tó ṣe 50 á ṣe 60. Ẹ̀mí yín tó máa ṣe 60 á ṣe 70 á ṣe 80 á ṣe 90 á ṣe 100 tó bá di 120 kẹ̀ṣẹ̀ṣẹ̀ wá bọ́lọ́hun negotiate. A kí yín wípé happy birthday to you. Ìgbà ọdún kan ni ẹ ṣọ̀pọ̀ ọdún láyé o. Nínú àlàáfíà ara àtẹ̀mí gígùn. Ibi tẹ́ ẹ wà yẹn láṣẹ Ìdùmarè ó yé Ọlọ́run. Ẹ ó bọ̀ níbẹ̀ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin èèyàn ẹ jẹ́ kí a gbọ́ national anthem wa Yorùbá nation now ká tó máa lọ. Iṣẹ́ wa fúnlẹ̀ wá fún ilẹ̀ ìbí wa kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ kájọlá. Ìṣọ̀kan àtòmìnira bí kẹ̀kẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Yorùbá nation now. Yorùbá nation now. Yorùbá nation now. Ẹ jẹ́ ká mọ̀ wípé Yorùbá nation òun ló lè ṣe é. Ẹ dìde ẹ̀yin èèyàn wa. Tó
a ní rí jù báyìí lọ ní àṣálẹ́ yìí kó tó di wípé a ó máa lọ. Ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ bá wa gbọ́ ìpolówó ráńpẹ́ yìí. Gbogbo ẹ̀yin èèyàn pátápátá a fẹ́ kí ẹ wá sí ìkórè Shalom Parish ní on the 31st of oṣù tí a wà nínú ẹ̀ yìí. Ẹ máa bọ̀ lọ́wọ̀ọ̀wọ́ lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin ẹ wá bá wa ṣe ìkórè wa. Olújọ mímọ́ á pèsè fún wa. Hallelujah, hallelujah, hallelujah. Celestial Church of Christ, Shalom Parish, where God answers prayers with faith and patience, invite us all to their Adult Harvest 2021 Anniversary Harvest of Abundant Blessings, happening on Sunday, 31st October 2021, 11 a.m. at church premises 133 Copeland Industrial Estate, Peckham in London, SE153SN. Host Shepherd, Superior Evangelist Olusola Ogunleye, Assistant Venerable Superior Adigun, Province Head, Assistant Most Superior Evangelist Fatusi, Head of UK Diocese, Most Superior Evangelist Dr. J.O. Munayo, International Headquarter Representative, Most Superior Evangelist Taiwo Oshin, CCC Worldwide, His Eminence Reverend E.M.F. Osofa, Pastor Spiritual Head CCC Worldwide. For inquiries, call 07958477 or 078300828804. Come and receive the blessings of the Lord. Torí náà Yorùbá Nation no going back. Happy birthday to Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ̀yin ẹ̀wọ̀n yẹn wá títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ tá ó tún máa pàdé. Mo kí gbogbo wa wípé láyọ̀ o.